Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mà. Orúkọ tèmi ni Adélànà Adékúnlé Solomon aka Talofẹ́kú Bàbá Àgbà one worldwide before but now King Solomon for all nation. Lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin gbogbo Nàìjíríà, orin mi ti tú jáde, ẹ tẹ́tí gbọ́. Torí ẹnikẹ́ni tí Nàìjíríà bá tọwọ́ ẹ̀ bàjẹ́ ó máa jẹ ìyà ẹ̀ nípẹ̀kun. Bó bá ti ń gbọ́ orin náà máa kọ́ kó dẹ̀ máa ṣe àmì. Ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ tí ẹ ń ṣíà ẹ̀ ní orúkọ Jésù ọ̀run á bùkún fún gbogbo yín. Ẹ bá wa ká lọ. Kí lórin náà wí? President Buhari fi Sunday Igboho sílẹ̀. Ó bàbá ó President Buhari ó yá ó Sunday Igboho sílẹ̀. Ìjọba Nàìjíríà fi Nnamdi Kanu sílẹ̀. Ó dá ló ìjọba Nàìjíríà fi Nnamdi Kanu sílẹ̀. Bí a bá fọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí, ó yẹ ká fi tòsì fà á mọ́ra. Ó dá ló bàbá fọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí, ó yá ó yẹ ká fi ọwọ́ òsì fà á mọ́ra. Ẹ̀yin ọba Nàìjíríà, àgbà òkè wà lọ́jà. Ẹ̀yin ọba Nàìjíríà, àgbà òkè wà lọ́jà. Kí orí ọmọ tuntun kó wọ̀, ẹ wá àkọsẹ̀ sọ̀rọ̀ yìí. Ó bàbá orí ọmọ tó dùnkù wọ̀, ẹ wá àkọsẹ̀ sọ̀rọ̀ yìí. Ó bàbá fi ọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí, ó yá ó yẹ ká fi
ọmọ kò ní burú títí kí a lè fún ẹkùn pàjẹ́. Ó bàbá ó ọmọ kò lè bóòlù tètè. Kàlẹ́ fún ẹkùn pàjẹ́. Ẹ lọ ronú bẹ́ẹ̀ pé wàdà. Ẹ ti burú jù. Tí ẹni kàkísà níta ìtàn ẹ má pa àwọn ọmọ ológo yín mọ́. Ó bàbá ó ìyá ni ní kẹ́ni kàkísà ní jẹ́ àtàn. Ẹ má pa àwọn ọmọ ológo yín mọ́. Ẹ pa Fẹlá, ẹ pa MKO Abíọ́lá, ẹ pa Awólọ́wọ̀. Ẹ ronú. Think very well. Ó dàlú bàbá mi ọwọ́ ọ̀dọ́ bá ní wí bóyá ó yẹ káàkiri ọwọ́ ó fi pamọ́ra. Bí a bá fọwọ́ ọ̀tún pa ọmọ wíwọ́n yẹ ká fi tòsí pa pamọ́ra. Kí ló dé? Ọmọ wa ni Sunday Igboho, ọmọ wa ni Nnamdi Kanu. Ó bàbá ó ọmọ wa ni Sunday Igboho, ó yá o ọmọ wa ni Nnamdi Kanu. Wọn kì í ṣe Ghana, Nàìjíríà ní gbogbo wa, ọmọ ìyá kan bàbá kan ní gbogbo wa. Ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí wọ́n lè ṣẹ̀ Buhari dáríjì wọ́n. Ó dàlú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí wọ́n lè ṣẹ̀ Buhari dáríjì wọ́n. Bí a bá fi ọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí, ó yẹ ká fi tòsí pamọ́ra. Ó dàlú ìyá bá mi ọwọ́ ọ̀nàmá ọ̀nì wí. Ó yá ó yẹ láti ọwọ́ òsì pamọ́ra. DSS ọmọ ìyá ilé Sunday Igboho. Ó dàlú ẹ̀yin DSS ọmọ ìyá ilé Sunday Igboho. Ó ní ọmọ Nigeria. DSS ọmọ ìyá nínú Nnamdi Kanu. Ó dàlú ẹ̀yin DSS ọmọ ìyá yín Nnamdi Kanu. Ó ọmọ ó bàbá bí ọwọ́.
ní wí kábíyèsí tó sì fámọ́ra kí ló dé. Àjẹsọ́ra wa di ọ̀tá ní Nàìjíríà ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀. Bí a bá rán ni ní sẹ́rú ó yẹ ká lè fi ti ọmọ jẹ. Ó bàbá ó bàbá rán mi ní sẹ́rú ó yẹ ká fi tọmọ jẹ o. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá àṣẹlẹ̀ làbọ̀ wá bá. Ó dà ló ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ó yá o àṣẹlẹ̀ làbọ̀ wá bá o. President Buhari, I beg you, leave Sunday Igboho and Nnamdi Kanu alone. Ẹ jẹ́ kí àlàáfíà ẹ jẹ́ kó jọba ẹ jọ̀ọ́. Bàbá mi ọwọ́ ọmọ ẹ̀dùn bá mi wí. Ó yá o, kò yẹ ká fi yá ọwọ́ òsì bàbá yá. Nàìjíríà ìlú mímọ́. Nàìjíríà ìlú mímọ́. Ẹ̀yin lọ́wọ́ rẹ̀ bàjẹ́ o yóò jìyà àìnípẹ̀ fún ọ. Ẹni tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ o lọ́ọ̀dìyà àìnípamọ́. Nàìjíríà ìlú aláyọ̀ dà ló ẹni tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́.
rẹ̀ bàjẹ́ lórí ìyàwó àìnípẹ̀kù. Èrò aráyé o, àwọn sábà yí ká jù. Ọ̀nà. Nàìjíríà o, ìlú aláìlọ bàbá, ẹni tó bá dáwà ẹ̀ máa jẹ́ lórí ìyàwó àìnípẹ̀kù. Nàìjíríà o, ìlú olóko dàtó, ẹni tó bá dáwà ẹ̀ máa jẹ́ lórí ìyàwó àìnípẹ̀kù. Ìlú aráyé o, àwọn sábà yí ká jù. Ọ̀nà. Nàìjíríà o, ìlú ológo dàló, ẹni tó bá tọwọ́ rẹ̀ máa jẹ́ yóò ní ìyàwó àìnípẹ̀kù. Nàìjíríà o, ìlú mímọ́. Nàìjíríà o, ìlú mímọ́. Ẹni tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ yóò jìyà àìnípẹ̀kù. Ọba tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ o yóò jìyà àìnípẹ̀kù. DSS tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ o yóò jìyà àìnípẹ̀kù. Pírẹsidẹ́ntì tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ yóò jìyà àìnípẹ̀kù. Ọmọ Nàìjíríà tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ o yóò jìyà àìnípẹ̀kù. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí mo gbà á ládùúrà ni mi ò dá lábàá torí pé o pẹ̀lú àwọn tó share fídíò yìí, torí pé o pẹ̀lú àwọn tí ń ran fídíò yìí lọ́wọ́, torí pé o pẹ̀lú wọn àwọn tí ń sọwọ́ sí wa, pé o fẹ́ kí ọ̀rọ̀ òtítọ́ kó gbilẹ̀. Tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run gba wèrè tó wà lórí mi tó kó Kòrán síbẹ̀, tó kó báìbù síbẹ̀, tó kó àlùkòrán síbẹ̀, tó kó odù Ifá síbẹ̀, mo gbà á ládùúrà ni mi ò dá lábàá. Gbogbo nǹkan tó wà nígbésí ayé ẹ tó sí ẹ lóró yẹn, tó sí ẹ lóró yẹn, tó ń bà ẹ lẹ́rù yẹn, mo ní kí Ọlọ́run kí ọdún tó parí ọ̀run ṣe fún ẹ nírọ̀rùn. Àmín Jésù. Mo ní ọ̀run ṣe fún yín nírọ̀rùn. Àmín Jésù. Mo ní ọ̀run ṣe fún yín nírọ̀rùn. Àmín. Gbogbo àwọn pírẹsidẹ̀ntì wa, àwọn òṣèlú wa, àwọn èèyàn wa, mo ní ọ̀run á kó ọ̀wọ́n nínú. Àmín. Mo ní Sunday Igboho, Nnamdi Kanu, inú àwọn ọmọ tó ń wà ọ̀run á yọ wọn jáde. Àmín Jésù. Mo ní ilẹ̀ lérí tí ọ̀run mú Nàìjíríà lọ, mo ní Nàìjíríà máa débẹ̀. Àmín Jésù. Tí àwọn adarí wa ìbákọ̀ láti ronú pàdà, ọ̀run gba ẹ̀mí wọn. Àmín Jésù. Jésù Kristi agbára wa. Àmín. Àmín. Ẹ lọ wo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn, kì í ṣe orin nìkan ní kẹ́ máa gbọ́ o, àwọn ìwàásù tá a ti ṣe sẹ́yìn ẹ̀kọ́ wà ń bẹ̀, ọ̀rọ̀ wà ń bẹ̀, kẹ́bi sí ọgbọ́n lórúkọ Jésù ẹ ò ní rí dààmú. Àmín. Thank you sir, thank you ma. Ó pọ̀. Bye for now. Thank you very much. Madam Oyinkansola Bolade, you are blessed. God bless you. Daddy wa kí lórúkọ ẹ̀? Òrìṣà ìbínú ni Taiwo. Thank you very much. God bless you all. Thank you.
Yes. 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 Video aláṣọ brigade.